bá ọdún sọ́nà dídá yìí o ibà wà nínú jẹ́ o ibà wà nínú jẹ́ o àdíjẹ́ ìsọmọ burúkú o wàlá ìtọ́lá ìbíyà yìí bá jẹ wọ́n gbé ẹ̀yìn rẹ̀ ò ní dáa fún wọn o gbogbo àwọn tó ṣe aburú yìí ẹ̀yìn rẹ̀ ò ní dáa fún wọn o wàlá ìtọ́lá ìjọba Kwara State wọ́n ké o ẹ ṣàánú wa lórí ọ̀rọ̀ yìí o ẹ má jẹ́ yóò jẹ wọ́n gbé o ọlọ́mọdé yóò jẹ. ló bá tẹ̀ o àwọn mọ̀lẹ́bí Khadijat tí wọ́n ṣekú pa lọ́jà Àpáta nílùú Ìlọrin mà ti ń béèrè fún ìdájọ́ òdodo báyìí. Khadijat ò ní wọ́n mà ti sin lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí o nílànà mùsùlùmí nílùú Ìlọrin tí ń solú ìpínlẹ̀ Kwara. Khadijat ní ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé ó ń ta omi inú ọ̀rá ní Pàtà kó tó di pé wọ́n fi ẹ̀sùn kàn pé ó jí ọmọ gbé o tí wọ́n sì lù ú lálùbami títí tí àjọ ọlọ́pàá fi gbà lọ́wọ́ wọn lọ sílé ìwòsàn kó tó di pé ó dákẹ́. àwọn mọ̀lẹ́bí Khadijat ọ̀hún tí wọ́n ṣèṣì mú gẹ́gẹ́ bí ajínigbé wọ́n ti ń béèrè fún ìdájọ́ òdodo báyìí lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kwara àti àjọ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún o. Khadijat lọ́jọ́mọ agboolé Làtí lókè Àpòmù nílùú Ìlọrin níjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ìlọrin. Khadijat ni wọ́n ní wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ àwọn káàdì ìgbowó eléyìí tá a mọ̀ sí ATM cards bákan náà oníranran owó tó jẹ́ owó orílẹ̀-èdè yìí àti owó ilé òkèèrè ní ń bẹ lọ́wọ́ rẹ̀ o ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ò tí ì fi ìdí eléyìí múlẹ̀ lásìkò yìí o. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí tí wọ́n wọ́gi lé mímọ́ ṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹni pẹ̀lú bí wọ́n ṣe ṣèèṣì mú arábìnrin ọ̀hún tí wọ́n sì ṣekú pa o. gbogbo ìgbìyànjú wa láti kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara SP Adétóun Èjìrẹ́ Adéyẹmí lọ́jọ́ Ẹtì ló já sí pàbó láti ẹ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ bóyá wọ́n tiẹ̀ ti rí ẹnìkan tàbí èèyàn méjì mú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún o. ìròyìn yàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ kánì yìí ẹ máa bá wa fẹ́ràn rẹ̀ ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.